Allah. Oyi gorko. Oyi laatiɓe fulɓe. Oyi o sanni bono laatiɓe rewɓe bo. Oyi laatiɓe fulɓe. Oyi jiɗɗoju jonne ne ɗo wela fiya jooɗo deƴƴita. Oyi gan Allah. Oyi hunde ko ɗum waɗata hande ɗum jogoto tariki majjo har abada. Oyi joni alquran ɗum jangata. Oyi ɗum waɗa kalimatu shahadatu. Oyi ɗum nodda neɗɗo goto garo waɗa tariki sarki filani wellotoɗo hande. Oyi jewɗo sire ne ɗo waɗan du'a. Oyi dennon ɗum waɗanamo lelɗo. Oyi ka Allah ɗum sawro ɗum adda ɗum heɓano ɗum golliri gollal ngal. Oyi ka Allah ɗum deƴƴita ka Allah ɗum deƴƴita. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. صلوا على النبي الكريم. Haji Habib ya wena mafayile. Oyi ka Allah joɗoɗo wono rewɓe ka Allah muñon jamon to min joɗoɗo. Kí ọkùnrin náà lọ jòkó sí àyọkù. Woɓɓe bo ka Allah yaha jooɗo muña ka Allah cettinoɗe nane ko waɗata. Wona wawno waddi en jonne jooɗoɗe nane ko yaha. Jaki ya malaika usokale sare wa. Acco malaikaji jippo hakkunde jonne meɗen. Mata ko ko bello mala malaika o wobe. O wi ko rewɓe e worɓe hawri jonne woore o wi malaika jippatako. Ela ko fama balada. O wi ko Allah wiya ɗum jooɗo sees. O wi nanon ko ɗan sandaji wi o acco foɗontirgo e ɗan sandaji jonne jam watti o. O wi ko ɗan sandaji wi fu hawmo jama'are mini ɗum. O wi limamujo maɓɓe mawɗo. O wi emo tawa e jonne. Bàbá wa onígbẹ̀dẹ̀. O wi laamiɗo gbede. Alhaji Abdulkarim. O wi Alhaji Abdulkarim. Ó wà ní Jòkó. O wi emo tawa e jonne. Àwọn olórí ń gẹ̀dẹ̀ O wi nígbà. kanko ɗo woni mawɗo nder siire gbede ɗo. Lọ olóyè lónìí. O wi laamiɗo hande. Sẹ́ríkì Fúlàní. O wi sarkin filani. Alhaji Alasim Bango máa wà ní O wi Jòkó. Alhaji wakili Barkuma. Àwọn tó bá tún wà ń bẹ̀. O wi dawaɓe ɗon ye. Báyìí ká fi wọ́n hàn. O wi haani ka kolɓe. Sarkin filani. Wọ́n ní Alhaji Mẹ̀mẹ́rítàbà Sẹ́ríkì Aliyu. O wi ɓe ummiɓe tati. Gbogbo àwọn tó wà níbà yìí wọ́n wà fi wọ́n hàn. O wi anno warata holla laami. Sarkin filani Alhaji Aliyu. O so ɓeni o kiɓo ko ama jama'a ittiyoku. mi sanni himɓeji meɗen laatiɓe ɓe joddiɓe yiɓe guerde mawɗo leydi Gede. O wi olonki o bawa woni Gede of Gede. mi waɗi ɓurna sanne. Olon si duɓe no wamin ñandeni. Alhamdulillah. Woni o kani folon. ɓe hoɓɓe bogaroɓe daga to hum adaki ɓe haaɗe fuu kowa Allah laamiɗo hoore wuuro mum jam e jam. Woni ama lejo to wala si fe kodi se soke kibo bawi nyori. Assalamu alaikum. Yen gode sarki filani ƴiwr. Alhamdulillah kanko woni ɗaama. Woni o nodi billahi En gode sarki filani ƴiwroɗo ote. woni eleke tani sarki fulani ote. Sarki filani Abdullahi ote. Sarki fulani Abdullahi ote. Alhamdulillah. Yen gode sarki filani Sadi Abugunde. Woni sarki fulani Abugunde. Alhamdulillah. Yen gode. Pataki kati wanko wakili Musa. Kanko woni wakiliɗo Gede. Woni o nani tu wakili Gede. En godi wakili Chola. Woni wakili kantumbe tu wanko wakili Chola. En godi wakili Maidawa. Woni atunia lejo pataki tu wanko wakili Maidawa lati ukiasa. Alhamdulillah. Wakili lido da kwara. En godi latiɗo. Wata jawa fulani ni adugo yi ani babawa titi da kasale. Ti wanko Alhaji Mutu. Ko shugaba yottake. Woni oko àwọn mi tí o ti. To wodi wakiloli leydi Ogomosho min oɗo
wakili yìí. ó ní àtúnyẹ àwọn amádàkí lábẹ́ àwọn amádàkí tí wọ́n pè kíṣìmì. Ìyẹn gòdì ẹ̀rẹ̀gbọ́ ó mọ̀kẹ́rù yà á. Alhamdulilayi jòdì náà kan gòdì àtàbìtì ìjùmọ̀ àlẹ́. ó ní ọpẹ́ ní fọlọ́ báyìí. Nanti bagi goma. Wakili lami hanga kutatu imminte tauka tobe dara bekia benotaka befuka. Oni kujango subana befumingi imminte de hoya ko wayi. Oni awa wakili tiwanya nikate popo wampe. Amani oni yi osiaye láti be won dìde baba di lọ́la ti ijo. Orí gamaju wanata ko wati tuwe haraka melo kulhan. Bí àfa onígbẹ̀rẹ̀ ẹ̀gbọ́n sì ṣe pé gbogbo àwọn olóyè ni wọ́n ti dáhùn. Orí no lami do be no tiri jamaare no be fube kariroi. Ló jẹ́ kí gbogbo àwọn obìnrin wà níbí. Orí ka wata depo ego ko Gbogbo táwọn ọlọ́pàá bá wẹ bá gbọ́ sí wọn lẹ́nu. Orí hune fuko dan sondaji pati ko wato derni. Orí àlàáfíà. Ganjon le jampo. Nísìnyí àfa onígbẹ̀rẹ̀ àwọn ọmọ ń sọ̀rọ̀ díẹ̀. Orí mo tipo imam delegate kanko badaka jone. Àmọ́ bàbá Alfanla wọn ní akí Alhaji Sarki Fulani nípa Alhaji Aliyu. Orí babira mabebe do sanga Sarki Fulani Alhaji Aliyu Jafar. Bàbá Jòwúrò Àfọ́n. Orí Jòwúrò Àfọ́n. Sarki Fulani Abuja. Orí Sarki Fulani Abuja. Emo hotel. Àti gbogbo ibi tí kálukú ti wá ní. Orí etoko wa fún ìwòyí. Àmọ́ kí àfa onígbẹ̀dẹ̀ ó sọ̀rọ̀ díẹ̀ náà. Orí máa kò gẹ́gẹ́ bàtà ìsàkójọ rẹ̀. Ẹ̀ka bá ti sọ̀rọ̀ níwọ̀n bàbí ìṣẹ́jú kan. Ọ̀dẹ̀ bàtà wa bẹ̀mí tí ó kóòtù. Orí bẹ̀fọ́ oyè tíbẹ̀. Orí oyè tiẹ̀ ya ẹ̀gárùn mábẹ̀. Ní dáadáa báyìí. Orí kò wọ́ di ni níye. Orí àjẹta àwọn àdúgbò dẹ́rẹ́bẹ̀ẹ́bẹ̀. Orí alájẹta kọ́ wọ́n yí àkọsáàdì. Orí oyè tí o sanne. Orí yìí hìn bẹ̀ garú bẹ̀ dọ̀ hàn mẹ́. Orí yìí ma jìjì pàkí no dẹ́rẹ́bẹ̀ẹ́dẹ̀. Orí alájẹta àdúgbò ládọ̀ kẹ́. Orí tọdún wọ́n ni ẹ̀dùn wádà irun lọ́ọ̀ẹ́. Orí ẹ̀dùn jókòó ẹ̀dùn lọ́dà ìmáàmù jókòó ẹ̀nà dàm. Orí alájẹta àjí ẹ̀kọ́ sáàdì. Alájẹ sàbún wọn kọ́ wájú. Orí ìfọwọ́ ìjókòó tọ̀ ẹ̀ tó kọ́ wá mẹ́lẹ̀. Orí barguma hàn ní mẹ́ta tọ́dọ̀. Orí kọ́ wá dídùn lọ́dẹ̀ lẹ́yìn ìmáàmù. Orí ọ̀nà ẹ̀mọ̀ yẹ yá mọ̀ hàn ní. Orí dùn wádà dùn bí dídì. Orí kọ́ wá di hàn ní. Orí alájẹta orí àkọsáàdì ìmáàmù. Orí aláwa sàbún wọn má kò dùn ní ìmáàmù. Orí ẹ̀gánkọ̀ làmì ẹ̀gánkọ̀ ẹ̀jàmáàrẹ̀ ẹ̀ìmáàmúbẹ̀. Orí alájẹta àdùn látọ̀ sálú alánàbí rẹ̀ kàrímẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀jọ́ ọ̀pọ̀lọpọ̀ alájọ́. Ọ̀gáṣẹ́gájì ní ìjà tí ó ń gá láti omi ìlú gọ́bẹ̀. Gẹ́gẹ́ jọ́dé kọ́dá bẹ́ sẹ́lẹ̀ wúlò ọ̀dọ́. Kọ́dọ̀ tí lè dáṣẹ́ gájì tí ó lè máa gàlápàtẹ́ ìkíṣẹ́. Mẹ́jẹ̀ kọ́dọ̀ tí lè náà dì. Dókàrọ̀ ọ̀pá mi jọ́dé jáwé. Gàlálà cháwé. Cháwé aláwálà. Afárabà kí ọ̀rọ̀ tó ka chief imam. Orí wàhálà jùkà chief imam. Olóyè lónìí gàgàgàgà. Orí ìlànà ìlú hànẹ̀. Sarki Fulani. Orí Sarki Fulani. Alhaji Barguma. Alhaji Barguma. Wọ́n sọ̀rọ̀. Orí ẹ̀há ni ọ̀gá. Ní orúkọ gbogbo àwọn tó fún fẹ́ wé láwàní. Orí ẹ̀fárkẹ́ ìlú bẹ̀bẹ̀ lukọ́ Mohammed. Àwọn bàbá ní nísìnyí báyìí. Orí ìjọ ní. Wọ́n ní Alhaji wa Sarki Fulani ní Alhaji Aliyu. Orí Sarki Fulani Alhaji Aliyu. Wọ́n wá sọ ìtàn ṣókí nípa Alhaji Barguma tí ó wé láwàní. Irú èèyàn wo ni? Orí ọwọ́ kan tààrí kí wọ́n ti ní Barguma hànẹ̀ ọ̀dọ́ ẹ̀ máa tí ẹ̀yin gangan fúnra yín fi faramọ́ pé àfaramọ́ Sarki Fulani kò jẹ́. Orí ìnáwó ni kò fún ẹ̀fọ́ àwọn ìyá ti ní ẹ̀há ni ọ̀làdọ̀ Sarki Fulani. Bàbá ìmáàmù ní Sarki Fulani nìkan ó tún wá faramọ́ Sarki Fulani ń bẹ̀rẹ̀ tí wọ́n sì sún ara wọn tó báyìí ajẹ́pọ̀ ní kò ti jẹ́. Orí mọ́ọ̀dọ̀ ìmáàmù bẹ̀bí ẹ̀cháwọ̀ ẹ̀gàdà hàní káyì ẹ̀káwọ̀ ojú ẹ̀ máa bẹ̀bẹ̀ pọ̀tà. Torí náà bàbá Sarki Fulani nìkan wọ́n sọ nípa. Orí ìtọ́rẹ̀ orí ẹ̀wọ̀ dání tí ó mìíràn. Ìtọ́rẹ̀ ẹ̀wọ̀ dání tí ó mìíràn. Àmì Yorùbá rẹ̀. Yorùbá rẹ̀ ọ̀kẹ́ ó ní ọ̀pẹ́ ní fọ́lọ́.
to tawda jama'a hawti sudi foti sudi oni ti e bari ti won sanya láàrin àwọn ènìyàn wọ́n rí wípé ní ẹni tó tó sàmì kulati fulbe artube nato leydi Yoruba oni àkọ́kọ́ àwọn Fúlàní lókè ọya tó kọ́kọ́ wọ ilẹ̀ Yorùbá ń bí emin tawaber ebe tawaber oni bí àwọn ṣe kọ́kọ́ ṣáájú kí àti wọ ilẹ̀ Yorùbá ń bí igbákejì wọn ni Wakili Marguma tí a mi sáájú Fúlàní lónìí. Kau kita Afrika kali murna ila musarkin Fulani bete. Oni ìjọba tí àwọn Fúlàní pa owó pọ̀ tí wọ́n fi sọ pé ní kó máa jẹ́ sarkin Fulani bete. Number 1 ni mingi makomi kudino daga Ogomosho. Oni láti Ògbómọ̀ṣọ́ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ngati dino aiki dersiri Ogomosho minga. Oni wọ́n ṣiṣẹ́ láàrin ìlú tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́. Allah lamido wadi kenne lamu ijungo lamido nede maudo moleti Europa Oni nígbà tí wọ́n parí iṣẹ́ ní Ògbómọ̀ṣọ́ wọ́n padà wá sórílẹ̀ Ẹ̀gbọ́n Ọlọ́run wá fún ọjọ́ ìpè ní kábíyèsí Olúgbọ́n of Igboland wọ́n wá fún òun ní oyè tí wọ́n wá fún òun ó dúpẹ́ wákìlì náà kó padà wá láti kí àwọn jọ ṣiṣẹ́ àlàáfíà àwọn kòkò ọ̀sẹ̀ ń jọ kan àwọn òsì ṣubú àwọn òsì bí aráyé nú àwọn sì jọ ṣiṣẹ́ iṣẹ́ àlàáfíà. Lamino tó homi wọ́n ṣe àmọ́ mọ́pẹ́. Ó ní àkọ́kọ́ oyè tó ní chairman. Wadi kadi Allah lamido wadi nyanan ko jippo to mi chairman ngay na jey mun sarkin Fulani orile ba. Ó ní láti chairman ló fi jẹ́ sarkin Fulani lórí àwọn Fulani gbogbo. Allah lamido wadi wakili kanko ni wakili jo. Ó ní nígbà tó wakili sọ̀kalẹ̀ lọ́hùn òun náà wá tún jẹ́ wakili rẹ̀ ní orílẹ̀ Ẹ̀gbọ́n. Daga Allah wadi min lamu di hande dum mana ke shekara kusan ko 20 ne. Ó ní ó lè tó 20 years tí wọ́n ti jọ joyè lórílẹ̀ Ẹ̀gbọ́n. Wala shekara 20. Ó ní ó tó gbọ́ ọdún báyìí. To daga Allah lamido wadi min lamu min kuni mi to ko tiri min alhamdulillah. Ó ní Ọlọ́run tí ó yà wọ́n láti jọun Ọlọ́run sì ní yà wọ́n ní sinna. Embe ige ishao. Ó ní àwọn èèyàn sì rí iwu wọn. Kaji wadi jam har kama wadi murna makko ni no to kiri Allah lamido rokimo lamu makko hande dum. Ló fi dùn mọ́ àwọn èèyàn bó ṣe tẹ̀lé sarkin Fulani Aliyu Jafaru. Àwọn èèyàn sọ pé òun náà yẹ kó jẹ́ sarkin Fulani bẹ̀dẹ̀. Jama har hawti sudi muhadi fire lady bede e shumi mu mi bo be gadi murna be kolliya be gadi murna mi murna ma. Ọlẹ́ni tọ́kọ́kọ́ wù ní èdè tá à ń pè ní Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì ni làwọn Fulani náà sọ pé ní àwọn sọ̀pọ́tì inú àwọn dùn ti dé toko. Alhamdulillah. Ọpẹ́ ni fọlọ́. Allah wada sakungu makko juuta. Ó ní ẹ̀mí rẹ̀ ó gùn. Allah wada sakungu makko juuta. Ẹ̀mí rẹ̀ ó gùn. Allah lamido wada jogo lenyol. Ó ní Ọlọ́run ó jẹ́ kó lè kájú ayé. Munya joga ki lenyol. Ó ní kọ́lọ́ ó sì fún sùúrù alájọpẹ́. Munya joga ki kokku do mo lam be jogo. Ó ní Ọlọ́run ó sì fún ní sùúrù láti bá ẹni tó fi fún lóyè yẹn. Allah lamido wada sakungu makko hewte juuta. Ó ní ẹ̀mí àwọn méjèèjì yóò gùn àtàwọn àbá wálé àtàwọn tó gùn lóyè. Jodi mi di bidaro do mi di jodi na intara na mo mello ka ala asara wa. Ó ní alásàrì tí tó ní sí òun dúró báyìí. Lẹ́ni tí kò sẹ́ni Fulani Aliyu Jafaru. Orí ẹjọ́ rẹ̀ wo náà ni tí ó mìíràn. Ẹ jẹ́ ká sọ pé alhamdulillah. Mo kú bí òun alhamdulillah. Ẹ jẹ́ ká wílẹ̀ kan sí. Orí ẹjọ́ bí òun alhamdulillah. Ọ̀pọ̀lọpọ̀ la gbóhùn rẹ̀. Orí ìmẹ̀lú bí òun náà èyí tí ó mìíràn bá. Láwà ní wíwé òní púpọ̀. Orí mélòó sádà. Tafẹ́ bá ṣe kí sọ ní afẹ́ kẹ́ gbọ́ dáadáa. Orí hàlà méjì ní Paduko Sarki orí kanú ha ní kọ́ wá hẹ́tì náà nánà. Tó jẹ́ wá sí ti Sẹ́ríkì ó mú dání. Orí láti inú wá Jùkọ́ Sarki jọkọ́ ọ̀dẹ ìdìmú. Àti wá sí tí àwọn tí a fi joyè á mú dání. Orí ẹ̀kọ́ kúlẹ̀mọ́ láàmú lóye látọjọ́ gbọ́rọ̀. Òun náà ni ò ní jẹ́ kí Sẹ́ríkì ó gbà pé. Orí káyọ̀ wá sọ Sarki Fulani ń jábà. Òun náà
ni ò ní jẹ́ káwa náà gbàgbé. Oyi kanyo ngajaka oye kita. Ṣùgbọ́n ká tó sọ̀rọ̀. Oyi koyota dumbati. Àwọn ẹni tó wá láti Abuja. Oyi garube daga Abuja. Wọ́n ṣe yẹ̀yẹ́. Oyi daga na himbe lati be jaine tebe. Àwọn olóyè tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àlàáfíà ní àyè. Oyi wande jomuro afa. Àwọn náà ṣe yẹ̀yẹ́. Oyi lata ko himbe jaine tebe. Wọ́n gbọ́dọ̀ dérú báyìí ká gbọ́gé kọ́dà bọ́bà lórí bá ní wọn yóò pọ̀ wọn lé. Oyi ko lami do ilori iru belo ngendo le tetina be. Ẹni tó wá láti di Abuja yóò sọ̀rọ̀ ká gbọ́ gbólóhùn kan. Oyi mo yidi sarkin filani mo Abuja ba do do pata ko hala seta. Ilé ni wọ́n wọ̀ ni mọ́tò ni wọ́n wọ̀ ni kò í ṣe ìṣẹ́jú kan kì í ṣe wákàtí kan. Oyi ìṣẹ́jú kan la ta ko wákàtí ko. Báàjẹ́ tilẹ̀ báàjẹ́ mọ́tò. Oyi ko masini enjo ko bala to rompine no. Oba to pata wákàtí ko ti. Lẹ́kẹ̀ẹ́ tí àfá. Oyi sarkin filani afa. Ó kẹ́ ìṣẹ́jú kan wọ́n sọ̀rọ̀. Oyi kan ko bo ko min tir ko te pata. Àwọn á bí sẹ́ríkì tó fẹ́ joyè náà pé àwọn kan tá fẹ́ bí lọ́jọ́ wà sí. Oyi ha ni wọ́n ko. Ọpẹ́ tún ni fọ́lọ́run. Láàmú. Ó ní oyè. Allah. Ó ní Ọlọ́run ni. Ó ní àkókò. Ó ní àkókò ti tó ọpẹ́ ní fọ́lọ́run. Wọ́n wá ní màgbójó lẹ̀. Ó ní gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá bí. Ìtọ́lọ̀ ń bá sọ pé ní yóò joyè. Kíláàsì àkókò joyè kó dùn lọ. Ó ní òun tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, òun sì tún sọ pé ní Ọlọ́run fa àlùbáríkà sí òye rẹ̀. Ó ní ọba àlọ́rin Ọlọ́run lọ́ra ẹ̀mí wọn. Ó ní ọba Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ Ọlọ́run lọ́ra ẹ̀mí wọn. daga shi hakimi en koyo albarka ó ní Ọlọ́run fi àlùbáríkà sí òye wọn. Allah mi fulbe me abuka be Ògbómọ̀ṣọ́ albarka ó ní àwọn ìjòyè tó jẹ́ ti Fúlàní tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ Ọlọ́run lọ́ra ẹ̀mí àwọn náà. be badi hadin kai ó ní orí àfọwọ́sowọ́pọ̀ wọn. alhamdulillah ó lọ́pẹ́ ní fọ́lọ́run. to mi hore nani wani hore ó ní òun tó ń sí wá láti Àbújá òun dúpẹ́ kódà inú òun dùn àfọwọ́sowọ́pọ̀. ami da Abuja gaba daya ó ní gbogbo Àbújá pátápátá. daga an da warken no ó ní gbogbo wọn ni wọ́n jọ mẹ́rin rí pé ní kọ́ wá síbi òye yìí. saboda mi wani chairman lami da Abuja ó ní òní chairman àwọn ìjòyè Fúlàní ní Àbújá. mi wani chairman Sheikh lami da Abuja ó ní òní chairman àwọn ìjòyè ti Fúlàní ní Àbújá. mi wani alkali jo ungiya kautar hore na Nigeria oúnjẹ ẹgbẹ́ kan bẹ tí wọ́n ń pè ní yéèkì àlà ohun tó ní àlàkáàlì nínú àwọn oúnjẹ yẹn ẹgbẹ́ ni wọ́n ń pè oúnjẹ àlédè Hausa. ungiya bello ko de jo yeti Allah ó ní kautar hore ẹgbẹ́ yẹn ni wọ́n ń pè Bello Miyeti Allah dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mi wani alkali jo ungiya gaba daya na Nigeria ó ní ojú ó sì jẹ́ àkàlì gùn náà tó dúpẹ́ láwọn èèyàn tó yàn Ọlọ́run rẹ̀ ní alhamdulillah ọpẹ́ ní fọ́lọ́. Allah fi di barku barka ó ní oyè tí wọ́n fẹ́ fún Fatima lónìí Ọlọ́run jẹ́ kó náà máa ṣe. Allah ta fi Fulani Aliyu Isa faru in minya mai sagiya ó ní Sẹ́ríkì Fúlàní Aliyu Jafaru àbúrò òun ni ọmọ ìyá òun ni. ìyá yìí Umar Gurma Allah barka ó ní Sẹ́ríkì Fúlàní Gurma tí Ògbómọ̀ṣọ́ náà Ọlọ́run fa àlùbáríkà sóyè ẹ̀. Sẹ́ríkì Fúlàní ọ̀tẹ̀ mi yìí Allah barka ó ní Sẹ́ríkì Fúlàní tí ọ̀tẹ́ náà òun tún ṣàdúrà ìpínlẹ̀ Ọlọ́run lọ́rọ̀ ẹ̀ nìyẹn. wọ́n ká ìṣòro Allah barka ó ní gbogbo ẹni tí ọba wọ́nà àkọ́bàjẹ́ Ọlọ́run jẹ́ kó ná ọjà wà mí. kowa Allah horon jam ó ní gbogbo ìjòyè tó sì wá láti tó jìnnà ó adé wọn láyọ̀ ní àlàáfíà. alhamdulillah alhamdulillah Allah bá ti fi náà lé. ó ṣàdúrà gbogbo ọmọ bíbí inú gbẹ̀dẹ̀. Allah musulunci barka Allah barka. ó ní Ọlọ́run jẹ́ kí Ìsìlámù máa ní àgbéga. yóò sì ní ɗaukaka limami yóò lé ṣírí mu ɗanɗa ma hakimi yóò lé ṣírí. ó ní ọba gbẹ̀dẹ̀ àti àwọn àlùmájìrì rẹ̀ ó tún gbàdúrà fún wọn pé ní pẹ̀lú ògo Ọlọ́run ìlú wọn yóò máa tẹ̀síwájú. Allah barka. ó ní Ọlọ́run jẹ́ ó tẹ̀síwájú. Kita lamu Sẹ́ríkì Fúlàní sani hade. ó ní òun gbàgbé Sẹ́ríkì ti Sani náà gbogbo wọn ló gbàdúrà papọ̀. Allah barka. ó ní Ọlọ́run fa àgbáyé. Allah barka. Allah yìí tó kú mọ̀já. ó ní Ọlọ́run jẹ́ ká dìde láyọ̀. Allah duwar alheri. ó ní Ọlọ́run jẹ́ kó jẹ́ àgbà àdúgbò mi láyọ̀. Alhamdulillah alhamdulillah. ó ní ọ̀pẹ ní fọ́nà ọ̀pẹ ní. ó ní assalamu alaikum. ó ní inú òun dùn lónìí. Ọlọ́run kí ọba Ìgbẹ̀dẹ̀. Ọlọ́run sì kí
sí wọ́n ní gbogbo ọba tó wà káyé òjì wọn ní ìjókòó tòmí yìí yóò jẹ ìjókòó àlàáfíà fún gbogbo wa wọ́n ní ìlú Gbẹ̀dẹ̀ jẹ́ ìlú tó láìkí gbogbo àlejò ó ló ń da màálù ní Gbẹ̀dẹ̀ rí ó ní bàbá tó bí òun ni wọ́n ń pè ní tẹ̀mọ́ àfọ́n ó ní kò síbi tí ọ̀dà màálù ní ilẹ̀ Gbẹ̀dẹ̀ yìí ó ní òun nìkan ló ń kó lẹ́yìn màálù tó lọ kàwé ó lóun sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní inú òun dùn nígbà tó rí sẹ́ríkì Fúlàní kan tó sọ pé ní mo lò lórí ìjókòó àwọn Fúlàní all Africa tí wọ́n pè ní ìyẹ́tì al. ó ní ìgbà tí Sagari jẹ ó ní ìgbà náà òun ló wà sẹ́kẹ́tìrì níbi tí bàbá yìí jẹ́ àlàkálísì àti chairman. ó ní nígbà táwọn sì fi wà ní àkọ̀wé bẹ̀ Ọlọ́run òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé ní àwọn ṣe sóore bẹ̀. ó ní federal government ó máa fún wọn ní oúnjẹ tí àwọn màálù máa ń jẹ. ó ní ìgbà yẹn ti da. ó ní ẹni tó bá ti jẹ́ olórí nínú ẹgbẹ́ yìí kó má jẹ́ ọ̀rẹ́ òun mọ́. ó ní kó má sì jẹ́ ọmọ alábùjá nìkan. ó ní kó jẹ́ kó tẹ̀ ká. ó ní inú òun dùn. ó ní ẹni tí ó joyè lónìí yìí tí wọ́n fi báńkó mà. ó ní kó dákun. ó ní kó sì tún dákun. ó ní kó má ìgbé ní àwọn èèyàn ló ń jọba lé lórí. ó ní kó sì tún dákun. ó ní kó sì máa jẹ́ni tó ní sùúrù. ó ní kó lọ ní sùúrù. kó má máa jẹ́ ẹni aláhùn. ẹni tó bá yẹ kó máa rí kó tètè lọ rí i. ó ní ẹni tó jẹ́ ọba ìlú àtẹni tó jẹ́ chief imam àtàwọn sẹ́ríkì tó kù. ó ní kó máa ṣe ìmọ̀ràn kó máa gba ìmọ̀ràn láti ọwọ́ gbogbo wọn. ó ní gbogbo ẹ̀ yóò rọrùn fún un tó bá ṣe bẹ́ẹ̀. ó ní 15 years ní tí wọ́n fún ní láwà ní ìjòwúrọ̀ àpọ́n. ó ní ìgbà yẹn ẹgbẹ́ kan bẹ jẹ́ pé up and down. ó ní gbogbo ìjòyè ti sí kò sẹ́ni tí ò ní up and down. ó ní ìtumọ̀ rẹ̀ ní pé yóò rí tó dùn mọ́ àtẹ̀yí tí ò dùn mọ́. ó ní kó máa jẹ́ ẹni tó ní sùúrù. kó fa gbogbo èdè mára. ó ní Ọlọ́wọ́ jẹ́ kí àwọn bíbí inú rẹ̀ àtàdúgbò kí wọ́n ní àlùbáríkà. ó ní oyè tó jẹ yìí Ọlọ́wọ́ jẹ́ oní àlùbáríkà. ó ní Ọlọ́wọ́ ní ẹ̀mí gígùn àtàlàáfíà chief imam. ó ní chief imam pẹ̀lú ògo Ọlọ́wọ́ máa ràn yín lọ́wọ́. ó ní Ọlọ́wọ́ jẹ́ kíkún yín ó ga jù báyìí lọ. ó ní òun sì fẹ́ òun tún tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé ní Ọlọ́wọ́ jẹ́ kí àgbéga yín ó jù báyìí lọ. ó ní òun sì dúpẹ́ pípèsè pé òun sì jẹyin lómi. ó ní gbogbo jàmá Ọlọ́wọ́ jẹ́ kí ẹni àlùbáríkà وسبحوا بكرة وأصيلا صدق الله العظيم. يا سبحان الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله. وتنزلني الله. لا إله
الرجيم بسم الله الرحمن الرحيم نجبي الإسلام قبلني إسلام كسيدنا العبادات والمعاملات قوية العبادات والمعاملات أما العبادات قناة عبادة وني بقول تسمع دبل ولون كموني كهاوس نجومراو المعاملات قوية المعاملات كمو كهاوس تغادو ọ̀pọ̀lọpọ̀ ló pàṣẹ lọ́dọ̀ Ọlọ́run nípa pé ṣe ìbádà tí ń fún Ọlọ́run lẹ́tọ̀ọ́ tiẹ̀. Ní fọ́lọ́run lẹ́tọ̀ọ́ ẹ̀. Orí láti ìdẹ̀wà nínú ẹjọ́ mìíràn kò hàn dẹ̀ mú. Orí ẹ̀júlà ìtàzáka ẹwà náà hajj. Àmọ́ ó fẹ́ nípa kò fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́. Orí ẹ̀mọ́ wà náà fẹ́ ní ọ̀kadà jama'a rẹ̀ kò hàn dídò. Kò fún ìyàwó ẹ̀. Orí ọ̀wà náà dé kíkọ. Kọ̀sẹ̀ tó fọ́mọ ẹ̀. Orí ọ̀wà náà dé yíkọ. Kọ̀sẹ̀ tó fọ́mọ ẹ̀ yìí. Orí ọ̀wà náà dé tẹ̀báwọ́ bẹ̀ má kọ. Ó dùn mọ́ mi pé sẹ́ẹ̀kì wa ní Àfán. Orí kò wé ní mọ̀ jòmúrò Àfán. Wọ́n ti fẹnu ka ọ̀rọ̀ náà. Orí wákìtí ìhùnúkọ̀ mú ẹ̀ hàn kan. Bí àsìkò ti kéré kò ní jẹ́ àfàgùn. Orí kan wà dátà wákàtí rẹ̀ náà àtàtàkà júùtà. Àwa náà ti sọ lórí mímbàrí níjọ́. Orí dàbàtí dùn ẹ̀mí mbàrí tó ní ìtàlágàtà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Oyè tá ànábì jẹ náà nìyí. Orí láàmú mẹ́wọ̀n ànábì jẹ nyá mi ká ní tó lọ́dọ̀ ẹ̀. Ọwọ́ atún ayé ṣe ni. Orí wà lọ àwọn jíǹkù dúníà. Ọ̀dọ̀ wọ bàbá wa sẹ́ríkì tó fẹ́ ju ìlé nìyí. Orí ìdò hẹ́wù tí ẹ tún máa rẹ̀ sáré kí láàrin mi lọ́tọ́ dẹ̀ hàn. Gbogbo olùgbẹ̀dẹ̀ lọ fẹ́ràn yín. Orí sí rẹ̀ pẹ̀lẹ́ kàbàkọ́ ọlọ́wọ́ ìkọ̀ yìí dì mà. Gbogbo àwọn àgbààgbà lóyè náà ti wá péjọ látàárọ̀ lọ́dọ̀ àfọ̀. Orí máa ń dẹ pẹ́sẹ̀ hàn ẹ̀sẹ̀kúrẹ́ káwọn ìtàkẹ́ tó wà. Bàbá wa ní àti ayékalẹ̀. Orí máa ń dọ ayékalẹ̀. Bàbá wa láti alágbàdo. Orí máa ń dọ mọ̀tẹ́dàkà alágbàdo. Ọjọ́ lọ́lọ́ àwọn náà bá máa dìde lọ́kọ̀ọ̀kan. Orí wákàtí náà dín ní dàkà mi bọ́bẹ̀ ọmọ tó lọ́wọ́. Bàbá mi oníyèrè. Orí làmì ìdòwò yèrè. Bàbá wa ní kágódé. Orí làmì ìdòmọ̀ ẹ̀mọ̀ kágódé. Bàbá wa ní ìṣẹ́kù. Orí mọ́ ọ̀dọ́mọ̀ ìṣẹ́kù. Bàbá lógidì. Orí mọ́ gidi. Járùwà. Járùwà ìkẹsí rẹ̀ gẹ́tẹ̀ járùwà. Tèmídìrè. Orí ẹsí rẹ̀ tèmídìrè. Gbogbo wọn wà bí báyìí. Wọ́n bẹ̀ ọbẹ̀ káwọn ìmọ̀ pé. Inú wọn dùn pé kẹ́ ẹ joyè. Orí bẹ́ẹ̀ máa tẹ̀wé di ẹ̀ láàmú. Bàbá onílù náà nìyí. Orí mọ́ ọdún làmì ìdè. Ọ̀dọ̀ wọ̀nyí. Orí ìdúnmọ́ adé ẹjú dẹ̀ làmì ìdè. Kankan tó lágbára tá a fẹ́ sọ fún yín. Orí kọ̀kúrì wo dúró sẹ́mẹ̀ ọdún bàtàtà. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin náà ti wá bá mi sọ nínú Márkàsì nígbà yìí. Orí òǹgarí ló bàtí mo kọ̀ náà bí ìdúndẹ́rẹ́ Márkàsì jàngé rẹ̀ lẹ́dọ̀. Wípé gbogbo tó bá ṣẹlẹ̀ kájú wọn máa gbọ́. Orí nǹkan wá ní fún bíúrò wọn jí ní jogoro fún nánà. Báwọn ọmọ Fúlàní bá ṣe láì fi. Orí tóbi tẹ fúlùbẹ́ wá ní láì fi. Ẹnì kan tó ṣe kankan kọjá wọn gbọ́. Ọgọ́tọ̀ wá dá gótù fún àjẹyà. Sáré Fúlàní nánà. Bí Yorùbá náà bá ṣe láì fi kan. Orí tó Yorùbá ti kó wá ní láì fi. Àwọn ṣiṣẹ́ lórí àwọn jẹ ká gbọ́. Orí ọgọ́n náà tó mú tuntun àjà ọ̀nàna. Torí nǹkan kan tó ṣẹlẹ̀ ní ọ̀nà alápánjọ ní. Orí wọn dẹ iri kọ wá ìdẹ́rẹ́ sí iri alápá. Àfẹ́rú ẹ̀. Orí iri má ju yìí dáka. Inú gbogbo àwọn bàbá yìí dùn láti ṣe mítìnì látàárọ̀. Orí bàbíra bẹ̀bẹ̀ dọ́ ẹ̀fẹ̀ fún ẹ̀fẹ̀ káwọ́ ẹ̀ka tó di Nígbà tí àwa fi sẹ́ríkì jẹ nísìnyí, á ní àkóso, á ní mítìnì tájọ máa ṣe. Orí inú sáré Fúlàní mẹ́ta àmàjọ ọdún rẹ̀ ní jogoro tó háwọ̀ rẹ̀ lọ́wọ́ fourteen. Òun náà sì lọ́lọ́run fẹ́ káwa dúgbì àlàáfíà kẹ́yìn náà dúgbì àlàáfíà kájọ máa ṣe kọ́. Orí kò jọ́ mìíràn yìí nínú jọ́nà jam, ọmọ jọ́nà jam. Oyè tó ń jẹ yìí oyè àmánà ni o. Orí ìlànà mẹ́lẹ́tẹ̀ náà hàn ní ọdún mélòó kò ló àmàna lọ. Nítorí Ọlọ́run ọba àlekè ọlá. Orí gan Allah. Ọ̀sán náà Al-Qur'an al-Karim. Orí ọba ti dé Al-Qur'an al-Karim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Orí àwùjọ. ذا القربى
وآتوا حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل. Ọdí ọ bàbá wa Sẹ́ríkì kí bàbá Sẹ́ríkì. Orí inú wá rí ẹjú wọn Sẹ́ríkì Fúlàní. Ọlọ́run ní gbogbo ẹni bá ti da ṣáájú. Orí iná tó fún mọ Allah àríní. Bá jẹ́ ìmáàmù ni. Orí látọ̀ ìmáàmù jọ. Bá jẹ́ ọba ìlú. Máa látọ̀ Lámídù Jàmáà Bá jẹ́ rẹ̀. Sẹ́ríkì. Orí máa látọ̀ Sẹ́ríkì. Bá jẹ́ Mágàjí. Máa látọ̀ Mágàjí jọ. Ọmọ ilé ìyàwó ilé ó ti da bẹ́ẹ̀. Orí ìpè wúrọ̀ ìpè rẹ̀ ọ̀bẹ fún bẹ̀ báwọ̀ orí ìpè fún bẹ̀ káfí ìpè mú. Ó yẹ kó máa dùn tí wọ́n ju tara rẹ̀ lọ. Orí ẹ̀ há ni ojú kan sọ̀hábà náà hákẹ́ máa bẹ̀ kúrì dùn máa kọ̀. Níta náà Muhammad ṣe nìyẹn. Orí kan náà wọ́n ní ìwà àlọ́ wádìí. Ẹgbẹ́ laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum. Ọ̀rọ̀ tí ó bá dá wa lálẹ́ kó bá wa panẹ́ kó bá wa panẹ́. Orí òun ní fúnkọ̀ wà dínà tọ́ra ojú kan mọ̀ yín fádùn. Harisun alaykum bil mu'minina raufur rahim. Yóò máa wo Yorùbá, yóò máa wo Fúlàní gbogbo ẹ̀ ti bọ́. Orí ọ̀dà láti lọ Yorùbá jọ ẹ̀ kúlọ̀ tó kúkú tó fàámà náà kọ̀tọ̀. Ẹrù lálẹ́ ni wọ́n rù yìí o. Orí dọ́ngà mángà ní yídi wa ń gọ́. Béèyàn bá ru ẹrù àmánà kan tó bá sọ dáadáa, Ọlọ́run tó pèsè kò míì. Orí tó ní tọ́ káàmà àmàna tó jókè kí Allah wà dẹ́nà tó kúkúrì tó lókè tẹ̀ tó kọ̀. Àmọ́ àmánà tọ́lọ́ bá gbé fún yẹn tí ò bá ṣe dáadáa lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ kò tún dénú rẹ̀ mọ́. Orí àmàna tó jó mìíràn ọkì tó tàgá tó kúbẹ̀ wà bá kójó kì tó tẹ̀ tó Ẹ̀sìn gbogbo ẹ̀yin Fúlàní Ọlọ́run fi ṣaṣíwájú Nàìjíríà nísìnyí. Orí hànne ọ̀nà fúlùmẹ̀ náà Allah ọkì máa mú jẹ́ Nàìjíríà. Fúlàní náà pín mẹ́ta fúta tóòrò fúta mẹ́lẹ̀ àti fúta jẹ́lò. Oni orí kanyi woni fúta toro fúta jallo fúta mali. Ẹ̀rí fúta jẹ́lò. Orí fúta jallo. Àwọn ní sọ́ba lórí nísìnyí. Orí mẹ́rin náà wà láti láàmú ìlórí hànne. Ìpìlẹ̀ Fúlàní ni. Orí kan bẹ̀rẹ̀ woni kùtìrìkà fúlùdé. Àwọn bàbá wa sẹ́ Usman múnú fóòdì ẹ̀. Orí Sheikh Usman Fodio. Fúlàní tẹ̀lé àwọn náà. Orí púlọ̀ náà kan bẹ̀ bọ́. Àwọn tó wá wà lọ́nà àmàlẹ̀ fúta mẹ́lẹ̀ mi ni. Orí láti bẹ̀ fúta dẹ́rẹ́ mali ẹ̀ lọ́dọ̀. Ìran Lárúbáwá sì ni láti pìlẹ̀ lọ́hùn. Orí kanyi kan bẹ̀ woni Larabu bẹ̀ tọ́ntọ́ bẹ̀ puɗɗi. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀. Orí tọ́nu laadake lọ́nà. Ìsìlámù lọ́lọ́run fi kan ilé o. Orí arsilama woni darja mun. A máa wá wọ Ọlọ́run fún yín ṣe. Orí nagara kẹta dára Allah wallah ko muji. Àwa sì máa ń kọ ìtàn, àmọ́ kọ tírà. Orí kan bẹ̀ bí na tariki. Déètì tẹ́ joyè lẹ́nìí. Orí anne déètì mo nyaamudu laam. Kí ní tàbá gbé lọ́wọ́ yìí ní sẹ́lá gbèsè gbogbo ayé ní ọmọ nǹkan Orí fẹ́ joyè lónìí. ojo ka odo hanne do hollan dunyaar fu golla gadaga. Ọlọ́run fún yín ṣe o. Orí Allah wali tete joga. Ọlọ́run pa ilé o. Allah wali tete joga. Ànábì sallallahu alaihi wasallam. Orí nula ta tido. Ọ̀rọ̀ mẹ́sàn-án Orí halaji jenai. lọ́lọ́run fi gáìdì Ànábì. Orí kamno Allah re. Ọ̀rọ̀ mẹ́sàn-án tá a bá ti sọ fún yín àwẹ̀ láwà nínú. Orí halaji jenai de baba ti fun. Ànábì ní awsani rabbi bi tis'in. Ọlọ́run sọ ọ̀rọ̀ mẹ́sàn-án fún mi. Orí Ọlọ́run Orí Allah ó pati wa kìlọ̀ halaji jenai. mẹ́sàn-án fún Muhammad. Orí wa nani mo patino je kaje jenai. Usikum biha, èmi náà fẹ́ sọ fún yín báyìí. Orí hanne orí yidi batu ba. Al-ikhlasu fi sirri wal alaniya, kí ẹ máa ṣe déédéé ní kọ̀rọ̀ àti gbangba. Orí neɗɗo waɗa ko Ọmọ ṣe mímọ́, déédéé ko handi ọmọ ṣe mímọ́. emo waɗa hunde ko handi e to suuɗi e to ɓaŋi. Wal adlu fil ghadabi war rida, bẹ́ẹ̀ ń bá ń bínú kẹ́ má bínú jù. Tínú yín bá ń dùn má yọ̀ púpọ̀ jù. O wi ta monni ta monnu sanne o wi to ɓerde ma weeli bo ta acci ɗum wela ba ɗum. Ẹlẹ́ẹ̀kẹta, O wi ta tawɗum. wa an a'fuwa amman zalamani, ẹni tó bá ṣẹ̀yìn máa yá fi rẹ̀. O wi neɗɗo ko tooñima tata ɓer muɗum woni jogoɗa aɗa yaafo ɗum annireɗa yaafuye. Ẹni tí ń jó lórí o ti gbọ́dọ̀ ṣe nìyẹn. O wi laamiɗo ɓoye handi jogo e yaafo Wa gaɗaɗe ɗo. u'tiya ma harramani, ẹni tí ò bá fún yín ní nǹkan ẹ fún. O wi neɗɗo fuu mo jiwɗa hokkatama kokka ɗum. Ọba olórin jẹ́rí. O wi laamiɗo balɗe naayi. Tó bá jòkó ń jọ jímọ̀ báyìí. O iɗori to joɗake Yóò neɗɗo máa há jomaare. orí fún gbogbo ọmọ kéékèèké nílọrin. O wi o jogoɗa emo hokkora cikko Ẹ̀rí tọ́lọ̀ tún fi ọba tò ní ọmọ rẹ̀ síbẹ̀. O wi ko Allah waddi hande ɗi ko ɗon ɗi Ó bẹ̀rẹ̀ ní ẹ̀ bí ó ṣe ní pin owó yín ló wà. O wi Ó bẹ̀rẹ̀ léni nìní. o wi ɗum fuɗɗi hande. Bí ọlá náà ò ṣe ní pin lé ní okùn tẹ́ bá ṣe pẹ̀lú O wi ọmọ. no mangu timmirra e maɗa o wi hoddi e golle ma. Àti gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ O lábẹ́ wi yìí. e gonɓe ley maɗa. Wà á asílà máa ń kọ̀tà àní ẹni bá já pẹ̀lú yẹn fà á mọ́ra. O wi neɗɗo fu jiwɗa woɗɗitake ma ɓannuɗum.
وأسلم من حرمني أنت بفويني كأفن وي فاهم محقراي محقرو أنت ما يدي بني بيفاسلو نفجيونا كل دائما نفجي بدا إمور لينا كما دال كولون نبغوا وي وقت بيجوا على فوق إني الله وسي جاسبة تبا تيجي كدوباي أنتي ولوني وي وقت بوم كن على فدا سيفرا جومي ما سيكوتشي وي وقت دواي هذا دبي وي حقا دواي أكي بابا ولاتي أبوجا وي ساني ودي بوجي أكي بابا ولاتي أفان وي ساني جمهور أفان أكي سركي هوساوا وي ساني سركي هوساوا أقول أنت أمور سدوا Allah joni na bakan ko yende kamati nadda Allah gore hetta baba walati yottini wadi ko hekkori na ma ya Allah aba ismaila aba ibrahim yottini abdullah bin sari Allah Allah Omi kono wa kila na momelo dido kama kule kini jude fulbe. Abel wo masalasi lo wani. Omi ndami chede jude mo. Million melu le fún wa. Omi million no no kokotombe. Toro lo ni. Omi galati ono fulbe jomera be. Ai solusi. Omi Allah wa dana on la. Ba mo alo masalasi ni wala lo ki. Omi to ko kana chede jude ni. Kala da be mela da mo hande. Hawati mabaki besi owo da. Omi le ane ko Seriki hotel. Oiza lami na hotel. Million mélòó lè fún wa. Oi million na kokoto me amba tataka. Masalasi. To abati baba la fun. Oi baba la Abuja. Oi mo Abuja. Owo masalasi na koko be Oi pa. chede juli re be jini jabuko. Tuli ba Seriki Hausawa. Seriki Hausawa. Atini na lo ni pa ile. Oi chute no andira e kai no mo ma. Se ka o masalasi abe ba ye ti o je. Oi e be andi. Be jini fa ko chede juli re ko tata. Be ba so masalasi tan. Oi don jobi di chede juli re. Àwọn àbá àti bàbá onígbẹ̀dẹ̀ tí fún bàbá onígbẹ̀dẹ̀ ní kankan. Oyi lami lọ́gbẹ̀dẹ̀ ẹ̀mọ́ ti bá bẹ̀ ọkọ̀ káìsì. A ti sọ fún aláàjì wa sẹ́ríkì orílẹ̀-ègbọ́n. Oyi ìdẹ́fà ti sẹ́ríkì sí láàrin orílẹ̀-ègbọ́n. Wọ́n mọ́sálásí la fẹ́ gbà. Oyi jẹ́ẹ̀dẹ̀ jùlí rẹ̀ lọ́ba. Jẹ́ẹ̀dẹ̀ jùlí rẹ̀. Ọba sílá. Àbẹ̀kẹ́kọ̀ọ́ mọ́sálásí náà. Oyi dọ́ọ̀lẹ̀ bí jẹ́ẹ̀dẹ̀ jùlí rẹ̀. Owó táàbì jẹun. Oyi wọ́n náà jẹ́ẹ̀dẹ̀ bí yàrá mìíràn. Àwọn mọ́sálásí la fẹ́ gbà. Oyi jẹ́ẹ̀dẹ̀ jùlí rẹ̀ lọ́ba. Láwọn ní mọ́sálásí la fẹ́ wé. Oyi mélòó jùlí rẹ̀ lọ́ba. Láwọn ní Al-Qur'ani la fẹ́ wé. Oyi haraka Al-Qur'ani rẹ̀ lọ́ba. Bí sẹ́ríkì orílẹ̀-ègbọ́n sẹ́ríkì orílẹ̀-ègbọ́n bẹ́ẹ̀ bá ti sọ fún wa pé ká máa retí 1 million ó ti tó. Oyi sẹ́ríkì orílẹ̀-ègbọ́n. ele o ti kula mi ara wa afunyi Oyi gàtọ́ ọjà ojú mu wá ta. Ọwọ́ sára àtọkùnrin àtọkùnrin. Ẹ̀kọ́ rẹ̀ dàgbà jẹ́pọ̀. Ọba àdásí mọ́sálásí. Kọ́kọ́ jẹ́. Kí ló máa ń fi àlùbáríkà sí àwọn àdínà? Oyi alawadana on parke. Alawadana jomi ba ko to yana juli re do wada tagatte je. alba Oni eleyi o le wani da gala be ko kanonga Oni pẹ̀lú òkú Ọlọ́run ẹni tí ó bá mi Àbá sọ́dọ̀ ìgbẹ́ta Orí ìwọ́n lè kọ̀lẹ̀ fún ọmọ náà lẹ́kọ̀ọ́ ìbára báyìí. àwọn ní ẹ̀sìn Orí ìbẹ̀ká náà kó tàlù káàlẹ̀. Orí ìwọ́n náà jọ ní ẹkú ìwọ́n ní mọ̀kọ̀ nígbà ayé ò sí yín ni. Orí ìtàkùkọ̀ nínú ẹ̀tẹ̀ tí mo tẹ̀ká àdúrà tẹ̀lé bàtà. Ìdùnnú la mi ń ṣe yín o. Orí ìtẹ́lẹ̀ mẹ́rin ló Wọ́n ṣe láwà ní ojúmọ́ kìí ṣe ìlà àkọ́kọ́ ṣe. Orí ìwọ́n náà hálẹ̀ fún ìyẹn lọ́kọ̀. Ẹ̀tọ́ ní àṣẹ sùúrù. Orí ìjà òun yóò. Ẹ̀pẹ̀lú ògbó ọlọ́run á ṣe é. Orí ìdùnmẹ̀ lọ́kọ̀. Ọlọ́run lásìkò. Orí àwọn ọlọ́jẹ́ wa sọ́mi. Wọ́n ti wọ́n ìṣẹ́lẹ̀ fún 1,000. Orí ìjọ
ẹni àbá onílù ní sàdúrà sí Selgi Hausawa sàdúrà sí
لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله ما شاء الله لا يسلك الخير إلا الله لا إله إلا الله بسم الله ما شاء الله لا يصرف السوء إلا الله لا إله إلا الله بسم الله ما شاء الله ما كان من نعمة لا إله إلا الله بسم الله ما شاء الله لا حول ولا قوة إلا بالله النبي هدر النبي إلياس أما سيلته وسلك فلاني الله جميع يوم الله فلا لا فيها الله سلك ماسكين àti gbogbo àwọn ọlá Muhammad Rasulullah wọ́n wá dìde nísìnyí wọ́n wá kó àbáyàtá fún
Alhamdulillah jamaah. Gimana godiya ya Allah. Gimana godiya ya Allah. Bismillah alhamdulillah. Ayo bawa bismillah ikut pada node alhamdulillah. Onye ko ina pata no jangan balik layo. Orang imam berkasam. Oni limam itu siwasi saya iloni ono jangan balik layo. Allah masih dupe, awak dupe.